Africa Content TV. Mi ò ń kọrin méjì gbó àwọn drivers mi mọ̀ wọ́n lè gbé késẹ́ẹ̀tì míì sínú mọ́tò. Olólùfẹ́ rẹ̀ ni mí. Nọ́mbà 1 bá náà ni mí. Ẹ̀mí rẹ̀ ogun o. Àwa dúró tiẹ̀ o. Because tiwa lélẹ́yìí báyìí. Tiwa lélẹ́yìí báyìí. Kódà bẹ́ẹ̀ yẹn ń kọrin lu èbó tó ń fi ohun èbó kọ. Èmi gbọ́ Yorùbá rẹ̀ dáadáa. Torí náà nǹkan ẹ̀mí rẹ̀ ogun ó pẹ́ fún wa. It's a pride to Oyo State. Ọmọ ìmú yẹn gan ni. So àárẹ̀ ò ní ṣe ọ́ o. Níparí ọ̀rọ̀ mi lórúkọ gómìnà Akínyẹ̀kú ọdún Akínyẹ̀kú. Ìbàdàn oníṣọ́ra ìrọ́nilógún ònàbí láì. Abòmíyáyé òṣàní mi ò wà láìtàláì. Àwọn ọmọ Ìbàdàn kíkọjú wáyé làwà. Owó ọkọ̀ Ìbàdàn rí tipẹ́tipẹ́ nìyẹn. Afẹ́lẹ́ lẹ́nu àgbá lórí ìgàn kìkì ọpọlọ. A lè fọ̀rọ̀ ẹnu lásán tún yóò ṣe. A tún lè fọ̀rọ̀ ẹnu fàṣọ àpọ́nlé ya. Kòrè èṣù má lọ bá Ìbàdàn jagun ẹnu. Jambi jana lọ́mọ Ìlọrin ayé ló gbé fatia síbi tó gbé kẹsọ́ọ̀sì wọ́n di jambi wọ́n dé sọ́ọ̀dì jàǹdà jambi jana gangan ló wá túmọ̀ sí àbẹ̀bẹ̀ ibi tó sún málù jọ́nà yẹn gbèsù jàǹbà tó pé lọ́rin Ìlọrin. Ìbàjẹ́ ọ̀rọ̀ lọ́yọ́ yẹn mọ́ sílẹ̀ o Ọ̀yọ́ ń yọ mọ́ nílẹ̀ àtàlejò ni Ọ̀yọ́ lọ́lá wà látàyè àtijọ́ ni tóra sí Ìbàdàn sálàfin Ọ̀yọ́ lé èèyàn tí ó bá níwà tó dá lọ́yọ́ yọ.